Orúkọ tèmi ni Ààrẹ Òjó Philip Òkúnlọ́lá tí gbogbo ayé mọ̀ sí Òkúnlọ́lá Àmọ̀wò. Mo jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ Akọmọlede àti àṣà Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, lẹ́kùn Ọ̀yọ́ àti ẹkùn Ṣakí àti ti ìlú Ìgbòho lápapọ̀. Àpérò ẹgbẹ́ Akọmọlede àti àṣà ilẹ̀ Yorùbá jákèjádò ló là ń ṣe ní àti àná ti ọdún 2022. Ó ti yẹ kó wáyé láti ọdún 2020 ṣùgbọ́n nítorí làásìgbò àti àjálù àjàkálẹ̀ àrùn COVID-19 kò jẹ́ kó lè wáyé. Ìkàbà láti ṣe ètò gbẹ̀yìn ní ọdún 2019 ìyẹn là ń ṣe nílùú Ìlaro ní Yewa Ìgbádùn College tá a ti wà láti àná, níbi tí a ti máa ń ṣe àpérò ọlọ́dọọdún. Irú rẹ̀ máa ń wáyé fún ẹgbẹ́ Akọmọlede níbi tí àwọn àgbẹ̀ ẹgbẹ́ ò ti foríkorí bóyá lórí ìwé táwọn ọmọ onídàáwò ẹ̀ẹ́kì ń lò tàbí ti NECO lọ́dọọdún. Gbogbo àwọn nǹkan wọ̀nyí àti fún ìgbélárugẹ àṣà àti èdè Yorùbá láwùjọ. Tá a bá wo àkórí ìtọ́dún ìgbà sọ nípa ìwúlò lítírésọ̀ àlòhùn Yorùbá lọ́nà tí a lè lò fún ìbágbépọ̀ gbogbo èdè tàbí ẹ̀yà tàbí àwùjọ kan. Kò sí àwùjọ tó lè wà tí ò ní ìpèníjà kan, ṣùgbọ́n ìpèníjà tí ó fẹ́ pọ̀ fún wa náà ni pé ọwọ́ ìjọba àti àwùjọ, torí ojú tí ọ̀pọ̀lọpọ̀ fún máa ń wà bátá bá ṣe èdè abínibí láwùjọ ńgbà mí wọ́n máa ń fojú bọ́yẹ́ni tí ò rọ̀ ọ̀kan tàbí ẹni tí ò gbọ́ Gẹ̀ẹ́sì wò wá léyìí tí ó sì rí bẹ́ẹ̀. Kò sí ní tó wà nínú èdè Gẹ̀ẹ́sì tí ò sí nínú èdè Yorùbá, kò sí ní tó wà nínú èdè Yorùbá tí ò sí nínú èdè Haúsá, Ìgbò. Gbogbo táwa ti pè ní èdè àkóónú kan náà ni gbogbo èdè ní, lórí lítírésọ̀ ni o, lórí eré oníṣe ni o, lórí gírámà ni, lórí fónọ́lọ́jì ni o, nǹkan kan náà ni àìsẹ̀ ní àbùkù láwùjọ. Ṣùgbọ́n ojú táwọn yẹn fún wọn wò wá gbà mí tí wọ́n ti gbọ́ pé kọ́ọ̀sì kan lẹ́nìkan ṣe, ojú tí wọ́n fún wọn gbà mí nǹkan fojú yẹn péré yẹn. Ìpèníjà mi ètò ni pé ètò tá a máa ń ṣe ń gbọ́n wa lówó. Torí kéèyàn wọkọ̀ láti ìpínlẹ̀ Kogi wá sílùú Ìlaro kì í ṣe pé bóyá léèwé ló rán wọn, ṣùgbọ́n fún akitiyan kí èdè Yorùbá ọmọ parun láwùjọ fún àwọn ìran tó ń bọ̀ láti tẹ̀pẹ̀lẹ̀ mọ́ sísọ àti ti gbígbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ, òun ni ohun tó ṣe pàtàkì sí wa. Bẹ́ẹ̀ ni ìyẹn ló burú jù, torí ńgbà tí ẹ̀yin kan bá dààmú bóyá ẹ̀kọ́ nǹkan sórí ayélujára nísìn, ẹlòmíì ó gbé táwọn olóyìnbó ń pè ní piracy, wọ́n screenshot àwọn copy wọ́n dẹ̀ lọ lò lórí ìkànnì tiwọn tàbí tí wọ́n bá wà. Ṣùgbọ́n báyà torí pé àwọn lórí ọ̀fẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ìlú wà lẹ́yìn wọn, àwọn ni wọ́n ṣe bí wọ́n lọ mọ́ àwọn onímọ̀ pé wọ́n jí ọgbọ́n àtẹnìkan ní gbogbo ara ìpèníjà ta nínú bá lè lò. Látàrí kan rú àwọn èèyàn náà ni pé ká má jẹ́ ọ̀jálé onílé mo tiẹ̀ lẹ́yìn. Àwọn olóyìnbó máa ń sọ òyìnbó kan wá ní he who never run until where he sees other track will never make discovery. Ẹnikẹ́ni tí ò bá mọ́ tó bá ti ló pẹ́lẹ́ ní kì í ṣeré sá, ṣùgbọ́n ẹni tí ò bá ti lè sáré lójú òkú ẹ̀ eré dáadáa ni ó máa sá. Kò ní tí ẹ bá jiyàn ní ọ̀rọ̀ tàbí nìkan mo ò lè jí tó wà lọ́pọ̀lọ́ ẹ̀ lọ. Tí wàá kọ̀ọ̀rọ̀ àwọn èèyàn wa náà ni pé ní sísọ èdè Yorùbá ní ìmúra wa àti àṣẹ gbogbo bí kíbi tá a bá wà ká jẹ́ káwọn èèyàn mọ̀ pé lóòótọ́ ọmọ Yorùbá àti láwùjọ. Kí gbogbo àwọn ènìyàn mi ní àkókò yìí, àkú ọdún àkú ìyèdùn ẹ̀mí ó sì ọ̀pọ̀ ọdún láyé. Orúkọ mi ni Díákónì Ọmọwùmí Àyàfálẹ́yẹ, tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ Akọmọlede àti àṣà Yorùbá ilẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí mo ṣe bá wọn sọ, àkọ́kọ́ mo fi ọpẹ́ fún Olódùmarè tó dá wa sókè ojú òní. Ìpàdé yẹn kó wáyé ní ọdún 2019 ṣùgbọ́n torí ìkòró 2020 kò jẹ́ kó wáyé. Ní 2021 náà gbogbo tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kò jẹ́ ká lè ṣe. Ṣùgbọ́n a fi ọpẹ́ fún Ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún wa ní ọdún yìí ní ìpínlẹ̀ Ògùn ní ilé ẹ̀kọ́ Yewa College ní ìlú Ìlaro. Nítorí náà gbogbo tí a ń ṣe òun náà ni àlàsílẹ̀ lórí ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ girama àgbà, ẹ̀kọ́ nípa WAEC tí wọ́n ń ṣe lọ́wọ́, ìwé tí wọ́n ń lò àti ìwé tí NECO ń lò nínú èdè Yorùbá fún ilé ẹ̀kọ́ àgbà. Bẹ́ẹ̀ ni a ṣe ti NECO ilé ẹ̀kọ́ ìpele kìíní tí a pè ní GSS. Òun náà ni a fẹ́ kẹ́kọ̀ọ́ dé ọdún yìí àti àwọn nǹkan mìíràn tí ó ti wà nínú àkọsílẹ̀ wa. Nítorí náà ìpàdé ìkísí pé àwa jẹ àwa máa wá jó ẹ̀kọ́ èyí tí ó ṣe orílẹ̀-èdè wa ní àǹfààní, tí àwọn òkú ọ̀la tí àwọn ló fi di ẹni gíga, tí èdè wo òfin ní kún
tí a ò fi ní dẹrú lórí ilẹ̀ bàbá wa torí pé bí èdè bá parun àwọn tó wà bẹ́ẹ̀ náà wọ́n parun wọn di ẹrú. Fún ìdí èyí ọdọọdún là ń ṣe é, ó sì gbà pé a ti ṣètò ọdún yìí à ń ṣe tẹ̀mí. Ó gbà pé ní agbára Ọlọ́run ní ọdún tó tún tẹ̀lé tí ń bọ̀ ìpínlẹ̀ Kwara là ó ti pàdé láṣẹ Èdùmàrè. Agbára Ọlọ́run ọjọ́ ìgbà gidi wà. Níwọ̀n ìgbà tí ẹ bá ti lè kẹ́kọ̀ọ́ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ pẹ̀lú ìwọ ọmọlúàbí àti àwọn gbogbo tí ó rọ̀ mọ́. Torí ọmọlúàbí gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́, ó gbọ́dọ̀ jẹ́ ọmọ tí ó yàn tí ó yanjú, ó gbọ́dọ̀ jẹ́ ọmọ tí ó lè pọ̀jù ọ̀la rẹ̀ tí ó fọwọ́ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí àwọn ẹ̀kọ́ tó wà ńbẹ̀. Ó gbọ́dọ̀ jẹ́ ọmọ tí ó mọ̀ tán nínú lítírésọ̀ tá a ti ń kọ́. Ó gbọ́dọ̀ jẹ́ ọmọ tó ṣe pé lọ́jọ́ ọ̀la ó lè fọ́ sọ̀yà. Torí ìdí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè náà la fi ní láti múra sí àwọn ògo wẹ́rẹ́ tí wọ́n bá kọ́ ẹ̀kọ́ àkọ́yanjú pẹ̀lú èdè abínibí tán gbọ́ àgbọ́yé. Èdè Gẹ̀ẹ́sì ò jẹ́ kán gbàgbọ́yé náà ní oríṣiríṣi ìwà pálapàla fún wa ní orílẹ̀-èdè. Bí Yorùbá bá ṣẹ́jú sí ọmọ Yorùbá ó ti mọ tó túmọ̀ sí. Bí Yorùbá bá ti ọmọ Yorùbá lẹ́sẹ̀ ó ti mọ tó túmọ̀ sí, yóò súnra kì. Oríṣiríṣi ọ̀nà ní Yorùbá gbà ń bá ní sọ̀rọ̀. Tí ó bá ti wá mọ̀ ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yóò dára. Ilẹ̀ Yorùbá ó tù pa yóò tù sẹ́yìn. Gbogbo tó wá ń ṣẹlẹ̀ náà mo sọ pé ẹ̀yin ògo wẹ́rẹ́ là ń múra fún tí gbogbo nǹkan wọ̀nyí ò fi ní ṣẹlẹ̀ mọ́. Tá a bá kọ́ yín níbí tẹ́ ẹ dàgbà tẹ́ ẹ gbaṣẹ́ ìjọba bí àwọn tó wà níbẹ̀ tí wọ́n ń wò níran báyìí. Bí àwọn tí ń wá àwọn ògo ọ̀la bọ̀ wá tí wọ́n bá rántí pé ọjọ́ ọ̀la àwọn ọmọ ní wàhálà dé bá wọn ò bójú wẹ̀yìn. Ìjọba tá a ní yóò ṣètò fún àwọn ọmọ tó fọmọ lẹ́kọ̀ọ́ láti di ẹni ńlá lọ́jọ́ ọ̀la. Tó nílò nù tá a bá fẹ́ kí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí dára ìjọba wa gbọ́dọ̀ bójú wẹ̀yìn ká gbogbo tó bá yẹ kán ṣe fún àwọn tó ń kọ́ wọn kán ṣe fún wọn kí àwọn ọmọ yìí kán lè yàn kán yanjú. Lọ́dọ̀ ìjọba ló ti wá, lọ́dọ̀ ìjọba ló ti wá kán fún wọn ní ẹ̀tọ́ wọn. Lótìtọ́ ni ó ṣàǹfààní ṣùgbọ́n táwọn bá yanṣẹ́ lóde àsìkò wà fún wọn láti lọ kọ́ṣẹ́. Bí wọ́n bá parí ilé ẹ̀kọ́ wọn girama àbí ní yunifásitì tí wọ́n lọ sí ní ìlú ìjọba fàyè gbà wọ́n lákòókò kankan máa kọ́ sí ọwọ́. Wọ́n ṣe ń sìn ní ìlú wọn ó ti fi wọ́n sí iṣẹ́ ọwọ́ wo ló fẹ́ kọ́ wo ló fẹ́ kọ́ wọn ò mọ̀ kọ́. Ọmọ tó bá ṣe pé sí ọwọ́ yẹn ó dátọ́ lẹ́nu ẹ̀ bó ṣe ń parí ìsìn ní ìlú iṣẹ́ ọwọ́ yẹn yóò tó lọ kọ́ díẹ̀ sí. Tó bá ti kọ́ kí ni ó ṣẹlẹ̀ yóò bẹ̀rẹ̀ sí máa ṣe kéde yóò máa ṣiṣẹ́ lórí ẹ̀ bọ́ọ̀ tiẹ̀ fún níṣẹ́ ìjọba. Ṣé bí ó gbọ́dúdé dípò tí ó máa fẹsẹ̀ gbàlù kiri tí wọ́n bá ti gbẹ kíní yóò bọ́ sẹ́nu tí ń kọ́ ni. Iṣẹ́ nǹkan tó bá mọ̀ ó tún lè máa lò fún àwọn akẹgbẹ́ rẹ̀ léèwé. Ará ọmọ tó kọ́ iṣẹ́ àwòrán yíyà bẹ́ẹ̀ ti wà yìí tó sì ṣe pé bó ṣe parí bó ṣe ń délé ẹ̀kọ́ ó yà àwòrán fún àwọn ẹlẹgbẹ́ gbogbo àwọn ayàwòrán tẹ̀ ní ilé ẹ̀kọ́ kì í ṣe gbogbo wọn lọ́wọ́ láti ta àwọn akẹ́kọ̀ọ́ yìí ni ayàwòrán yẹn la pè ní fọ́tò. Àwọn ẹsẹ̀ mìíràn wà tó ti pé a rí ọmọ tó ránṣọ tó jẹ́ télọ̀ ó kọ owó rẹ̀ ló fi ń tọrẹ yunifásitì tó bá ti ṣe tán yóò tún padà lọ sí díẹ̀ kò ní máa ṣe tó kò dìgbà tí wọ́n bá yanṣẹ́ lódì ọmọ tó kọ́ṣẹ́. Èmi ni olóyè Saliu Babatunde Bakare tí nàgìjà mi jẹ́ ìbá. Èmi ni akọ̀wé tí a mọ̀ sí financial secretary. Àkọ́kọ́ náà tí pẹ̀lú ọpẹ́ fún Ọlọ́run Ọba ní àti ọdún 1969 ni a ti bẹ̀rẹ̀ pàdé àpérò tí à ń gbé káàkiri gbogbo ìpínlẹ̀. Ọdọọdún sì ni a máa ń ṣe ní àti ṣe àkóríjọpọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkọ́ èdè àti àṣà Yorùbá. Nírú ìpàdé báyìí òun ni a ti máa ń ṣe ìgbéléwọ̀n lórí àwọn curriculum tí a máa ṣe àmúlò ní àti fi kọ́ àwọn ọmọ. Nínú ẹ̀ ni a ti máa ń ṣe àmúlò àti àyẹ̀wò àwọn èdè kọ̀ọ̀kan tí àwọn èèyàn máa ń sábà ṣìlò kí a lè fún wọn ní ọ̀tun. Nínú àwọn ìpàdé wa náà ni ó ti máa ń wáyé. Pàtàkì ṣíṣe àmúlò àkànlò èdè nínú àwùjọ òṣèlú, ọrọ̀ ajé, ètò ìdájọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ti àjọ̀dún yìí à ń ṣe àgbéyẹ̀wò lórí ọ̀nà tí a fi ń ṣe àmúlò èdè ní àti pẹ̀tù sí aáwọ̀ ní ilẹ̀ Yorùbá. Àjọ̀dún yìí yàtọ̀ nítorí wípé
ọdọọdún ni à ń rí orógbó ṣùgbọ́n kankan ń bẹ tí à ń pè ní sábàbí àìsàn kòró kò jẹ́ kó wáyé ní ọdún 2020 ìgbà tó di 2021 ìjọba ìbílẹ̀ Ògùn tó fẹ́ gba ìpàdé wọ́n ní kò sí àǹfààní fún ààbò tí ó péye àti síwájú ìdí nìyẹn tí ọdún yìí fi pọ̀ ju ti àtẹ̀yìnwá lọ tó ti dín nìkan ọdún kẹta tí a ti ṣe papọ̀ jẹ́jẹ́ kí àwọn èèyàn lè péjú pésẹ̀ àwọn tó wá lọ́dún yìí wọ́n pọ̀ ju àwọn tó ń wá ní ọdọọdún lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ààbò ṣe kókó ó ṣe pàtàkì torí pé ilẹ̀ Nàìjíríà kò fara rọ à ń jínigbé gbowó nígbà àwọn bàbá wa gbọmọgbọmọ là ń gbọ́ nísìn gbéyàgbéyà gbé àbá ni nígbà ayé àwọn bàbá wa ọlọ́pàá la mọ̀ ọ̀pá ọlọ́pàá mú nísìn ti dàgbébọn ìbọn náà ń gbé tó ti yé àwọn Fúlàní darandaran ó wà níbẹ̀ Fúlàní ajínigbé ó wà níbẹ̀ kò sí ètò ààbò olè jíjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwá sọ wípé a kó gbogbo àwọn àgbáríjọpọ̀ olùkọ́ ilẹ̀ Nàìjíríà síbì kan káwá mọ́ ẹ wo iye mílíọ̀nù tí ó jáde ìdí nìyẹn tí a fi fararọ pé ìkéde yìí o ká mọ̀ gbèsè ojú táyé ká ṣe ní bòńkẹ́lẹ́ kó ní kálukú ó ṣe níwọ̀ntúnwọ̀nsì kí ààbò Ọlọ́run kí ó lè péjú nítorí ààbò tí ò sí yẹn ibi tá a lò lẹ́ni ìgan alára ní ibùdó ẹlẹ́ẹ̀kẹta tí ìpínlẹ̀ Ògùn wá wọ́n ti náwó náírà ní federal government pípẹ́ la fẹ́ lò wọ́n túbẹ̀ ṣe wọ́n gbé àwọn tó gé kókó àwọn tí ń fi ìdun wọ́n fi ìpínlẹ̀ ara kámọ̀ lórí ẹ̀mọ́ ọ̀sẹ̀ kò orúkọ tó tún fún wọn níbí ká tó tún lo bíi náà so mo yìn wọ́n pé at least wọ́n ti gbìyànjú láti rí pé ìpàdé yìí kò fọlé sẹ́kọ́ ní ọdún yìí àsìkí ààrẹ wa tí wọ́n jẹ́ kí nǹkan máa lọ bá a sì wà níbí báyìí nísìn oríṣi ààbò mẹ́ta ló wà báyìí àwọn kan wà tí wọ́n wọ́n sọ táwọn rìn káàkiri a ní àwọn ààbò àmọ̀tẹ́kùn a ní àwọn civil defence a sì ní àwọn ọlọ́pàá lè sọ fún àwọn àtàjọ ọmọ ẹgbẹ́ ká má rìn fèlèfèlè oníkálukú fi táàgì kọ ọrùn tí wọ́n fi dá àmọ́ ìpè ọmọ ẹgbẹ́ ká sì wọ àǹkọ́ ẹgbẹ́jọdá ká sì ṣọ́ra fún àárín kọ́lọ́fín.